wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onídọ̀ọ́dí méjì lọ́dọ̀ ìyá o. Lóòótọ́ oníkálukú ní a máa sọ tiẹ̀, ojú tó ń kálukú dẹ̀ fi wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A lè ṣèdájọ́ àwọn bàbá yìí, kò gbẹ́nu wa ká ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọn ṣe dáadáa, bẹ́ẹ̀ kò gbẹ́nu wa ká ní bàbá wa Olúbàdàn wọn ṣe dáadáa, kò gbẹ́nu wa, kò gbẹ́nu gbogbo àwọn èèyàn tí wọ́n wà lórí social media láti máa jọ́ọ̀jì àwọn ọba. Ṣùgbọ́n a lè sọ pé níbi táyé dé dúró lónìí báyìí, Yorùbá ní bí ẹyẹ bá ṣe fò là ṣe sọ̀kò ẹ̀. Bí bàbá wa Olúbàdàn ṣe ń bọ̀, àwọn Yorùbá, ẹ̀yin àgbà náà lẹ ní àpọ́nlé lára fẹ́, ara ò fábùkù. Àásì wọ́n ní àìbọ̀wọ̀ fún àgbà ní ó jẹ́ káyé ogún. Kò sí ipò téèyàn ò bá wà láyé kó jẹ́ wípé òun ní ń darí ayé, òun náà tún gbọ́dọ̀ gbé rẹ̀ jù sípò Ọlọ́run. Ó gbọ́dọ̀ ní àwọn èèyàn kan náà tóun náà tún máa ṣe kíni tí ó máa gbé fún. Eléyìí tí mo fẹ́ sọ rèé, ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni wípé bí bàbá wa Olúbàdàn ṣe ń bọ̀, láàrin mi àti yín, láàrin àwọn onílàákàyè, láàrin àwọn ọlọ́gbọ́n dorí ẹja mú tí wọ́n ní ọpọlọ, because oníkálukú yóò máa sọ àtẹni tó gbọ́n àtẹni tó gbọ́n. Wàláì ó yẹ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kán dìde, wọ́n jọ wà nípò ọba ni. So Yorùbá ní báwo bá kì fún ni àá kì í fún àwo padà ni. Bí bàbá wa Olúbàdàn ṣe ń bọ̀ yẹn, tán bọ̀ wá jókòó yẹn, ó yẹ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó dìde kan náà, kán jọ kíra wọn, kán jọ dìde ìdìde pé káwọn náà fi ìdìde. Kò pọn dandan kí wọ́n jókòó kán máa nawọ́ sí, wọ́n nawọ́ yẹn bíi pé wọ́n nawọ́ sí èèyàn kan lásán. Ìmọ̀ bóyá àwọn èèyàn ń bá mi lọ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n nawọ́ bí wọ́n fẹ́ kí Olúbàdàn yẹn bíi pé wọ́n kàn fẹ́ kí èèyàn kan lásán ni. Tẹ́ bá rí bí wọ́n ṣe nawọ́ yẹn, èmi àti yín gan tá a sì ń pò ọba, bí èèyàn kan bá kí yẹn níyàwó ẹ lè sànù ẹ̀kẹ́ má dà lóhùn, because ìdíwé bó ṣe kí yín yẹn ẹ máa wò pé kò yẹ kó lè kí mi bẹ́ẹ̀. Àpọ́nlé lára fẹ́, ara ìfábùkù. Ó ní ìwòye tèmi lórí wípé orí ìjókòó náà ni wọ́n wà tí wọ́n ti nawọ́, so ọbàjọ́ ni wọ́n, àbí tí mo sọ tí yé. Ó yẹ kí àwọn náà lè dìde fi àpọ́nlé jọ kíra wọn ni. Kódà kán wá dìde kán dì mọ́ra wọn, kán mọ̀ wulẹ̀ náwọ́ síra wọn, àbí kán wá dìde kán mú ìrùkẹ̀rẹ̀ kán jọ fi kanra wọn. Ẹ̀bá rí báwọn Ìgbò sì máa ń ṣe, àwọn Ìgbò, àwọn Ìgbèkúènù, àríbọn sì máa ń ṣe. Ojú tèmi fi wò nìyẹn o, lọ́dọ̀ tèmi o. Ọládèkàn Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi o. Àǹfààní wà láti polówó ọjà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa 08067109598 08067109598 tàbí orí rédíò tá a ti ń ṣètò. Àwọn tí wọ́n bá ń bú ìkíní tán bú kejì, wò kọ́lọ́n tá a mú fọ̀rọ̀ lọ́rọ̀ gbà lẹ́nu. Ẹ ṣeun. Wọ́n kàn bẹ ní ìlú Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ pàṣẹkẹrẹ mọ́dọ́mọ́ Àtìbà, Ifábùkọ́lá, Ifá Glory, Àtàndá, olórí àbọ̀là nílùú Ọ̀yọ́. Gbogbo tí wá kù díẹ̀ káàtó, iṣẹ́ yìí ò lọ déédé. Àìríjẹ, àìrímu, àìríná, àìrílò, àmúbọ̀ ọkọ, àmúbọ̀ aya, gbogbo ẹ̀ bọ̀ rí ẹ̀ bọ̀ fáni. Kódà kẹwàá lókè òkun, ẹ kàn sí wọn. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá
Ifá mi ìjòyè bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú náà mú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwọ̀ra rẹ̀ ràn, fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, kò ti ṣe bẹ́ẹ̀.